Happy birthday to you, Mustafa Abiola. Long life and prosperity and good health, wealth and peace. You shall enjoy all you work for, so shall you enjoy the fruit of your labor. Àyànká eléwì rere mi jẹ́ o. Bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún, Mustafa Abiola ọmọ Adéyẹmí Nísàyọ̀ àṣeyìn ṣàmọ́dún ọdún rẹ̀. Bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún, Mustafa Abiola ọmọ Adéyẹmí Nísàyọ̀ àṣeyìn ṣàmọ́dún ọdún rẹ̀. Bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún, Mustafa Abiola ọmọ Adéyẹmí Nísàyọ̀ àṣeyìn ṣàmọ́dún ọdún rẹ̀. Ọmọ Adéyẹmí ojúmọ́ re ló mọ́ lóde o, jíire 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 ẹmọ́ jíire lòpó lé àfìrìmọ̀tà jíire nísàlẹ̀ bọ́dún ẹni bá dé kádùnú bọ́dún yídó yìí mọ̀tẹ̀ ẹnu àfárá ògógó mọ̀tẹ̀ látàn Abíọ́lá ò mà ti sọ́dún èyí náà wàá sẹ́mi lọ́lọ́ba mi àdániwáyé ó mà ní báwọn nájà pọ́jọ́ ó mà ní báwọn nájà wàràwàrà ikú tí ń gbàdá lọ́wọ́ ẹni òní ọ̀pá nílé wèrèwé òní táwọn náà òní mọ̀ọ́sì nílé ayé tó wá àlékún owó àlékún rẹ ló máa bá wọn ní ayé onílé ẹ̀ sọ̀jà àbí ata òní kú gìrìgìrì jáwọ́ ìwọ̀n lílọ bíbọ̀ rẹ̀ òní bọ́mọ aráyé nínú ìjọ ebi bá ń palẹ̀ ọmọ Adéyẹmí òní báwọ̀ sílé ìjọ ebi bá ń pọ̀nà òmànìrìn láàyè. Fàbùṣírọ̀ kàyà Mustapha Adoliwafa bímọ nílítà mi rọ̀bì kálẹ̀ ọmọ bùṣírọ̀ làkọ́dé síta mọ́ mi náà láì ló ti fa aláàdé ìlàrúdé wàhálà òkè ìran wàbílẹ̀ Mustapha zadakallahu khairan wa tokaro bulkala inki yusra famali alu minka wala quwwatun baqaka ala al-ard qul sahi shukran ilahi sanaka rabbal ibadi fatawil zal Mustafa rabbi humra. Bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún, Mustafa Abiola ọmọ Adéyẹmí Nísàyọ̀ àṣeyìn ṣàmọ́dún ọdún rẹ̀. Abiola ọmọ Ìjẹ̀bú ọmọ bíbí rẹ̀ tún fowó ra ọmọ èrè níwá ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bọ́ ní orobìnrin ogun àyà ń bẹ nílé ọgbọ̀n àyà ń bẹ ní òde bàbá rẹ̀ ọmọ alágẹ̀mọ́ ojú yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀wọ̀ ọmọ bẹ́pọ̀ jàmọ́ màyà wà ń rìn túnṣe ọmọ Adéyẹmí ọmọ alójòjòyè ọmọ olówó jòyè méjì pọ̀ nílé bàbá rẹ̀ olówó sì lè sálẹ̀ yìí Ìjẹ̀bú tí ń ná dọ́là kéèbó tó dé èbó wádé owó yìí tún wá ń pọ̀ sí ọmọ olówó ṣẹ̀ ń báyọ̀ kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó ọmọ arígbá lábùwọ̀ ọmọ afọ́wọ́ bẹ́ẹ̀ ní fún ìyàngàn bíṣù mẹ́fà ní sulé bàbá rẹ̀ wọ́n ta méjì wọ́n jẹ méjì olórìṣà tí wọ́n fi méjì yòókù bọ́ ọmọ ọlọ́pẹ́ kan jẹ́gẹ́ tìrìgẹ́ ọmọ ọlọ́pẹ́ kan jẹ́gẹ́ tìrìgẹ́ kò ga jù bẹ́ẹ̀ ni kò kúrú jù nílé bàbá rẹ̀ ó ń fọwọ́ mọ̀ gbalẹ̀ gẹ́rẹ́gẹ́ àfijù Ìjẹ̀bú tí ń fọwọ́ ẹja pè ní ayé gbàjẹ̀bú ohun ẹni rẹ̀ ní wíníwíní ayé gbàjẹ̀bú ohun ẹni rẹ̀ ní wíníwíní ayé gbọmọ ògbórúgọ́lù dá ó bẹ́ mọ lórí rẹ̀gírẹ̀gí. Bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún, Mustafa Abiola ọmọ Adéyẹmí Nísàyọ̀ àṣeyìn ṣàmọ́dún ọdún rẹ̀. Bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún, Mustafa Abiola ọmọ Adéyẹmí Nísàyọ̀ àṣeyìn ṣàmọ́dún ọdún rẹ̀. ọmọ aládìyẹ òkòkò màgàtí mi gbógi ìjìgìjì adìyẹ bá lókun ara òrokùn ara òradìyẹ. Abíọ́lá ọmọ Ìjẹ̀bú Òṣòṣà ọmọ àríyọ oṣù ẹni ọmọ yẹ ọmọ aróhùn múlò ọmọ ajífowó pè láríkọ kùtùkùtù
ọmọ ìkan gbàmọdù lájà ọdẹ ọmọ aké nígbó kẹrù kóbó nígbó ọmọ aké lọ́nà kẹrù kó bára ọ̀nà àṣeyí ìsàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ìyàwó rẹ̀ pàtàkì pátákì àṣàbí sàdọ̀là àyàrá lọ́dẹ̀ ọkọ ó ní bàbá òun kọ̀ọ̀kọ̀ òun igi lẹ́yìn ọgbọ̀n òun ìdùnnú òun ayọ̀ òun ó ní mákìyọ́ ní mẹ́sàn-án méje ó ní kìyọ́ kórì rẹ̀ ó wú Abíọ́lá mo ló ti wá sọ́dọ̀ èyí náà àjọsẹ̀mí lọ́lọ́lọ́ òun ọba ayọ̀ká èdè ìrè lèmi jẹ́ o. ọdún bá ti dé ọlọ́dún mọ́dún Mustapha Abíọ́lá ọmọ Adéyẹmí ní Ṣayọ̀ àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ ọdún owó ọdún ayọ̀ àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ onírìkú ọmọ onírìkú aya àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ níre là ń bá tàrè àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ gíga là ń bẹ ní gíga àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀.